A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àjọ alámòójútó ilà ìbánisọ̀rọ̀ NCC ti bu ọwọ́ lu àlékún ìpín 50 nínú ọgọ́rùn-ún 50% lórí owó tí àwọn oníbàárà yóò máa ná lórí ìpè. Èyí ló sọ owó ìpè di n16.50 fún ìṣẹ́jú kan. Pẹ̀lú àgbéyẹ̀wò lórí owó ìpè fún ọdún 2023, àlékún yìí ni wọ́n ní ó ṣeé ṣe kí ó pa n6.74 trillion wọlé fún àwọn ilé-iṣẹ́ ilà ìbánisọ̀rọ̀ fún ọdún 2025. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ NCC fún ọdún 2023, ọmọ Nàìjíríà lo ìṣẹ́jú 408.5 billion minutes lórí ìpè ní ọdún 2023. Àpẹẹrẹ fi ojú hàn wípé ilé-iṣẹ́ ilà MTN ni ó ní àkọọ́lẹ̀ tí ó pọ̀ jù, lẹ́yìn náà ni Airtel kí ó tó kan Glo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àlékún 50% owó ìpè yìí ni ó ṣeé ṣe kí ó sọ àtẹ̀ránṣẹ́ SMS di n6. Àjọ NCC ṣàlàyé wípé lẹ́yìn àgbéyẹ̀wò láti lè ṣe déédéé láàárín oníbàárà àti ilé-iṣẹ́ ilà ìbánisọ̀rọ̀ ni wọ́n fi ẹnu kò lórí àlékún ìdá 50. Àwọn ọmọ Nàìjíríà ti wá lérí láti wọ́ ìjọba àpapọ̀ lọ ilé-ẹjọ́ lórí bí ó ṣe bu ọwọ́ lu ìpín 50 nínú ọgọ́rùn-ún 50% owó ìpè, dátà àti àwọn owó mìíràn tí wọ́n ń san lórí ilà ìbánisọ̀rọ̀. Lára àwọn tí ó lérí láti gbé ìjọba àpapọ̀ lọ ilé-ẹjọ́ ni ẹgbẹ́ oníbàárà ilà ìbánisọ̀rọ̀, ẹgbẹ́ òṣìṣẹ́. Bákan náà ni àjọ SERAP fún Ààrẹ Bọ́lá Tinubu ní wákàtí 48 láti fi dá àlékún owó ìpè padà. Àjọ SERAP ní bí ìjọba Tinubu bá kọ̀ láti ṣe èyí, á jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún á dé ilé-ẹjọ́. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí ó fi ilẹ̀ United Kingdom ṣe ibùgbé, James Akínwándé ti ra bàtà tuntun àti aago ọwọ́ tuntun láti fi pààrọ̀ èyí tí Kẹ́mi Bádénọ́ọ̀kì ṣe ẹ̀sùn lé lórí wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá Nàìjíríà jí kó lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin. Adarí ẹgbẹ́ òṣèlú Conservative Kẹ́mi Bádénọ́ọ̀kì ni ó ṣe ẹ̀sùn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láìpẹ́ wípé àwọn ọlọ́pàá Nàìjíríà jí ẹ̀gbọ́n òun ní bàtà àti aago ọwọ́. Bádénọ́ọ̀kì kò sọ ọdún tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, ṣùgbọ́n ó ní gbígbé ìbọn lé àwọn mìíràn lọ́wọ́ dàbí ìgbà tí wọ́n fún ẹlòmíràn láàyè àti gún ọmọlàkejì rẹ̀ gàràgàrà. Gbogbo ìgbà ni Bádénọ́ọ̀kì máa ń ṣe àfihàn ìhà tí ó kọ sí àwọn adarí Nàìjíríà, ìgbésẹ̀ tí àwọn kan yìn lé lórí bí àwọn mìíràn ṣe ń bu ẹnu àtẹ́ lù ú. Láti fèsì sí ẹ̀sùn olè tí ó ṣe ni Akínwándé ṣe wọ ilé ìtajà tí ó sì ra bàtà àti aago ọwọ́. Bí ó ti ń ṣe èyí ni ó ń ṣe àkàálẹ̀ fídíò ara rẹ̀ láti lè fìdí ìgbésẹ̀ rẹ̀ múlẹ̀. Lẹ́yìn èyí ni ó kó nǹkan wọ̀nyí lọ iléeṣẹ́ Conservative ní UK bí ó ti yọ̀ǹda rẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè pẹ̀lú ìrètí wípé wọ́n á fi jíṣẹ́ fún adarí Bádénọ́ọ̀kì. Lẹ́yìn ìparí fídíò ni Akínwándé kọ wípé gẹ́gẹ́ bí aṣojú gbogbo ọmọ Nàìjíríà tí ẹ̀sùn tí Bádénọ́ọ̀kì ṣe tako iléeṣẹ́ ọlọ́pàá dùn ni àwọn fi ra bàtà àti aago wọ̀nyí padà bí àwọn ti ní ìrètí wípé yóò ṣe rẹ́gí. Omimi ilẹ̀ kan tí ó ní agbára earthquake ni a gbọ́ wípé ó wáyé ní gúúsù Taiwan lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé, tí ó sì ṣekú pa ènìyàn 27 tí ó tún ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ Taiwan ṣe ṣàlàyé, ìjì ilẹ̀ yìí wáyé láti máìlì 6 sí ilẹ̀. Ọ̀gànjọ́ òru ni ìmìmì ilẹ̀ yìí wáyé tí ariwo ńlá sì tẹ̀lé. Iléeṣẹ́ panápaná jábọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ní ìlú Tainan ni ó dáwó lulẹ̀ sínú ìjì. Gbogbo ọ̀nà ni ó bàjẹ́ pẹ̀lú iná mọ̀nàmọ́ná tí ó sọ àwọn apá ibìkan sínú òkùnkùn bírémùbírémù. Gómìnà ilé-ìfowópamọ́ àgbà CBN Ọláyẹmí Kàdósò ti lérí láti gbógun ti àwọn tí wọ́n ń ta owó náírà. Kàdósò ṣe ìlérí yìí níbi ọ̀rọ̀ ìyànjú rẹ̀ tí ó wáyé níbi ìpàdé àwọn tí ọ̀rọ̀ kàn CHBO tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Kàdósò tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Fatai Karim ṣaṣojú ṣàlàyé wípé fífi owó náírà ṣòwò léwu fún ilé-ìfowópamọ́ àti ọmọ orílẹ̀-èdè tí ó gbọ́kànlé owó náírà fún okòòwò olójoojúmọ́.
Wọ́n ní owó náírà kìí ṣe bébà lásán, ṣùgbọ́n tí ó gbé iyì orílẹ̀-èdè ga fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Alága ìgbìmọ̀ CHBO Abraham Aziegbe fi ẹ̀sùn kan àìsí owó àfojúrí cash tí ó yọrí sí ìfowóṣòwò. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé láti bí ọdún méjì ni ọmọ orílẹ̀-èdè ti ń kojú ìpèníjà látara àìsí owó àti bí àwọn ilé ìfowópamọ́ kan ṣe ń kó owó pamọ́. Obìnrin àkọ́kọ́, Olúrẹ̀mí Tinubu, ti fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba àpapọ̀ yóò tẹ̀síwájú àti máa lépa ètò tí yóò mú ayé dẹrùn fún ọmọ orílẹ̀-èdè. Olúrẹ̀mí sọ èyí ní ìlú Benin, ìpínlẹ̀ Edo, níbi pínpín oúnjẹ fún ẹgbẹ́ àwọn aláìlágbára lábẹ́ ètò Renewed Hope Initiative (RHI). Obìnrin àkọ́kọ́ tí aya igbákejì ààrẹ Hajia Nana Shettima ṣaṣojú ṣàlàyé wípé ètò yìí mú kí ó ṣeé ṣe láti iléeṣẹ́ pẹ̀lú àjọṣepọ̀ Abdulsamad Rabiu African Initiative tí wọ́n mú lójú iṣẹ́ láti máa pèsè oúnjẹ lóṣooṣù fún RHI láti pín fún ọmọ orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ní ìlú Àbújá ní amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin àkọ́kọ́ Bùsọ́lá Kúkọ̀yí ti ṣàlàyé wípé obìnrin àkọ́kọ́ tí í ṣe alága gbogbogbò fún RHI ti ní inú òun dùn láti ṣe àfihàn wípé láti ọdún 2023 tí wọ́n ti bẹ̀rẹ̀ RHI ni wọ́n ti ní ipa tó lápẹẹrẹ nínú ìgbìyànjú wọn àti mú ayé rọrùn fún ará ìlú, pàápàá jùlọ àwọn obìnrin àti ọmọdé. Ó wáá fi dá wọn lójú wípé ìgbésẹ̀ ṣì ń bọ̀ lọ́nà tí yóò ṣàmójútó ètò ọ̀gbìn, ètò ẹ̀kọ́, ìrónilágbára ọrọ̀ ajé àti ìdàgbàsókè ará ìlú láti fi ṣe àlékún èròǹgbà ìrètí fún ìgbé ayé ọ̀tun tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu ṣèlérí. Ọjọ́ Ìsinmi tí ó kọjá ní àwọn afurasí agbébọn yìnbọn pa olùṣọ́-àgùntàn ìjọ Celestial Church of Christ (CCC) ní ẹnu ibodè Ìdíròkò, ìjọba ìbílẹ̀ Ìpókíà, ìpínlẹ̀ Ògùn. Àwọn agbénipa yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ ilé ìjọsìn bí ìsìn ṣe ń lọ lọ́wọ́, tí wọ́n sì dábọn bo olóògbé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yomi Adétúlà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé wípé lọ́gán tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ ni wọ́n súré dé ibẹ̀ tí wọ́n bá òkú olùṣọ́-àgùntàn nínú àgbàrá ẹ̀jẹ̀. Olóògbé yìí ni a gbọ́ wípé ó jẹ́ ìkan lára àwọn adarí àjọ Vigilante Social tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ nígbà ìṣèjọba gómìnà àná Sínátọ̀ Ìbíkúnlé Amósùn. Odùtọ́lá fi kún un wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti ṣe àwárí àwọn tí wọ́n gbọ́ wípé agbègbè ẹnu ibodè ni wọ́n gbà sálọ mú. Ìyáàfin Beatrice Ekweremadu ti gba ìyọ̀ǹda kúrò nínú ọgbà ẹ̀wọ̀n United Kingdom. Ìròyìn jábọ̀ wípé Ìyáàfin Ekweremadu tí í ṣe aya igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ àná Sínátọ̀ Ike Ekweremadu, tí wọ́n dá ẹ̀wọ̀n ọdún 5 fún nítorí ó lọ́wọ́ nínú ìgbésẹ̀ àti yọ ẹ̀yà ara, ni ó padà sí Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun. Òun pẹ̀lú ọkọ rẹ̀ àti dókítà Obinna Obeta ni wọ́n rán lọ ẹ̀wọ̀n látàrí ìgbìyànjú àti yọ kíndìnrín lára ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún 21 kan fún ọmọbìnrin wọn Sophia tí ó wà lórí àkéte àìsàn. Níbi àjọyọ̀ tí ó wáyé ní ààrẹ Mputown Federated Ọ̀gbẹ́ni Benjamin Chijioke ti ṣe àpèjúwe ìpadàbọ̀ Ìyáàfin Beatrice ní ìrọ̀rùn ńlá fún gbogbo ìlú wọn. Ó ní ìdùnnú wọn kò lákàwé, ọjọ́ ayọ̀ ni èyí jẹ́, bí inú gbogbo ìlú ṣe dùn, pàápàá jùlọ àwọn tí ọ̀nà àtijẹ àtimu wọn wà lọ́wọ́ ìdílé Ekweremadu. Gbogbo wọn ni wọ́n ń sunkún ayọ̀. Ó fi kún un wípé àjọyọ̀ yìí bọ́ sí ọjọ́ ọjà tí ó kúkú sọ inú ọjà di ibi ayẹyẹ. Kò dín ní illegal immigrants pẹ̀lú àwọn tí wọ́n ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn bíi ìfipábánilò, egbòogi olóró, ìfìyàjẹni 460 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ àkọ́kọ́ tí ààrẹ Donald Trump ṣe ìbúra ní orílẹ̀-èdè United States. Ìròyìn jábọ̀ wípé US Immigration àti Customs Enforcement (ICE) ni wọ́n gbé ìgbésẹ̀ yìí ní ọjọ́ àkọ́kọ́ ìṣèjọba Trump. Láàárín wákàtí 23 ní ICE àti ERO fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 460 káàkiri agbègbè US bíi Illinois, California, Minnesota, New York, Florida àti Maryland.
Síwájú àkókò yìí ni Trump ti lérí láti lé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù àwọn arìnrìn-àrè tí kò ní ìwé ìgbélùú illegal immigrants kúrò lórílẹ̀-èdè. Láti ìgbà náà ni ó sì ti bu ọwọ́ lu ìwé àṣẹ fún ìgbésẹ̀ yìí. Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Hakeem Ọ̀wádé ti ṣe ìdádúró ìwúyè rẹ̀ bí ó ti padà sí orílẹ̀-èdè Canada lẹ́yìn tí ó gba ọ̀pá àṣẹ àti ìwé-ẹ̀rí lọ́wọ́ Gómìnà Ṣèyí Mákindé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí ó súnmọ́ Aláàfin ṣe àfihàn wípé Ọ̀wádé nílò láti padà sí Canada láti lè lọ kọ̀wé fi ipò sílẹ̀ fún iṣẹ́ ìlú tí ó wà níwájú rẹ̀ kí ó sì yanjú gbogbo kùdìẹ̀kudiẹ kí ó tó lè wá gba ipò rẹ̀ ní ìlú Ọ̀yọ́. Agbẹnusọ àná fún ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásà ti ṣe ẹ̀sùn wípé ẹ̀gbìnrìn ọ̀tẹ̀ ni ìyọnípò rẹ̀ jẹ́ nítorí kò sí lórílẹ̀-èdè, bí ó ti fi ẹ̀sùn kan kọmíṣánná ọlọ́pàá wípé ó lọ́wọ́ nínú ọ̀tẹ̀. Ọbásà sọ èyí níbi ayẹyẹ ìkíni káàbọ̀ tí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe fún ní ilé rẹ̀ tí ó wà ní Joy Ogunnaike GRA Ìkẹjà ní ọjọ́ Àbámẹ́ta. Ọbásà ní ẹ̀rù àti fi ipò agbẹnusọ sílẹ̀ kò bá òun nítorí kì í ṣe oyè ìdílé aráàlú lòun ṣaṣojú. Ẹ̀ẹ̀kẹfà rèé tí wọ́n ti yan òun sípò, ṣùgbọ́n bí ènìyàn bá fẹ́ ṣe ohunkóhun ó yẹ kí ó ṣe é dáradára. Ọbásà tẹ̀síwájú wípé àìjẹ́ agbẹnusọ kì í ṣe òpin ayé, ṣùgbọ́n bí wọ́n bá ní òun hu ìwà ìbàjẹ́ kí wọ́n pèsè ẹ̀rí. Ọjọ́ 13 oṣù Kínní ni ìdá méjì nínú mẹ́ta 2/3 ìgbìmọ̀ yọ Ọbásà nípò pẹ̀lú ẹ̀sùn àṣemáṣe, ìṣòwò ìlú kúmọkùmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n tó fi igbákejì rẹ̀ Mojísọ́lá Mẹ̀ràndà rọ́pò rẹ̀ ní kíákíá. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.